ẹ̀yin tèmi ẹ wò ó dójú ẹ̀ báyìí o. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ oyè Awùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú, oyè mẹ́ta gbáko lonítọ̀hún gbọ́dọ̀ jẹ. Ṣùgbọ́n o, nínú oyè mẹ́ta yìí Wasiu Ayinde ti jẹ méjì ń bẹ́ẹ̀. Èwo wá ní kẹta? Kí lohun tó wá disqualify ẹ̀ pátápátá? Inú fídíò yìí náà lẹ́ ó ti gbọ́ o. Ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀. Credit to Sister Maureen. Baba 82 years old from Gbodo, from Fidipote family. Wọ́n pè mí, wọ́n educate me. He says so many things. Ó fi àwọn kọ̀ọ̀kan múlẹ̀. So mo ṣẹ́rí, on the course of discussing this, we are learning. There are so many people tó jáde tó sọ pé àwọn tí ẹ mọ̀ pé nǹkan báyìí ló ń lọ o, àwọn ò mọ̀ pé bó ṣe rí leléyìí o. Ṣé rí culture Ìjẹ̀bú ó deep. Èmi tí mo wà ń bíbá igan mi mọ̀ pé àwọn ipò mẹ́ta kan, title, powerful title mẹ́ta kan gbọ́dọ̀ jẹ́ kan tó lè jẹ Awùjalẹ̀ gangan tá à ń sọ yìí. Wọ́n ní láláì jẹ́ pé àwọn mẹ́ta yẹn wà in place, kò sẹ́ni tó lè jẹ Awùjalẹ̀. Mo ní mo ló ga o. Wọ́n ti jẹ méjì, ó kẹyọ kan. Ẹni bá jọmọ Ìjẹ̀bú tó mọ̀ wọ́n ti jẹ méjì tó kẹyọ kan. Ẹ táìpù ẹyọ kan yẹn síbí ká jẹ́ kí n wò bóyá nǹkan tí wọ́n sọ fún mi correct àbí kò correct. Ṣọmọ Ìjẹ̀bú ni ẹ́? Are you from Ijebu or Ijebu? Wọ́n ní title mẹ́ta ló gbọ́dọ̀ jẹ. Kì í ṣe Balógun o. No, kì í ṣe Balógun. Wọ́n ti jẹ Jagínrìn. Wọ́n ti jẹ Ọ̀túnba kọ́. Ó kẹyọ kan. Ìjẹ̀bú-Òde ni so tell us title mẹ́ta kan wà tán ni wọ́n gbọ́. Jagínrìn wọ́n ti jẹ́ ó kẹyọ kan, mẹ́ta Jagínrìn ẹyọ ó wà lára ẹ̀. Mo fẹ́ wo ẹni tó máa gbà á. Are you from Ìjẹ̀bú-Òde? Ẹjọ́ wá láti Ìjẹ̀bú-Òde ẹjọ́ ẹ̀kọ́ Jagínrìn abá mọ̀ pọ́n wọ́n ti jẹ yẹn ó kù méjì wọ́n ti jẹ méjì inú ẹ̀kọ́ ẹ̀yọ kan wọ́n ní without mẹ́ta yẹn kò sí nǹkan tó ń jẹ́ Awùjalẹ̀. Ṣé mi ìṣẹ̀sí rẹ̀ ń tó love oyin thank you kò sẹ́ni tó gbà á mo fẹ́ wo ẹni tó máa gbà á. Mẹ́ta ni wọ́n ló ti jẹ. Wọ́n ti jẹ méjì. No. Ọba Ògbò. No, Ọba Ògbò kọ́. Ọba Ògbò kọ́. Ọba Ògbò kọ́. Ẹ bá mi power tap. Olisa ni Ọba Ìjẹ̀bú-Òde. Òun ọba ìyẹn ọba ẹ mọ̀ pé Ìjẹ̀bú-Òde gan olórí ọmọ ọba Abba blessed man ni olórí ọba Àmúgàrí lójú ọ̀run of Ìjẹ̀bú. Humanity, oh my God. Ọba Ìdàgbògbò Olú-Ìsà Táṣẹrẹ no. Olórí ọmọ ọba is just a title. Yes. Wàlí kókó. Ẹ̀kàlẹ̀. Ẹ jẹ́ màá sọ tí ọ̀rọ̀ bá débẹ̀. But mo fẹ́ wẹ ni tó mọ̀. Nbára ẹni tó mọ̀ bí that would be nice. Especially somebody from Ijebu-Òde. Mayegun of Ijebu no. Ojúbọ náà ni mo rí. Jackson oh nice yo. So ẹ̀kàlẹ̀ Aṣíwájú no it's not Aṣíwájú. Sherry, there are so many ambassador of Lagos. Have you ambassador of Ijebu náà ni?
Giwa of Ijebu Ode, àfi Giwa of Odo Gbodo kọ́. Jagaban play stopper. Ẹ̀yin people yìí nice. Oh. Àpẹ̀bí kọ́ Ijole. Good yege wo mi ti ready tó gbà. Gbélégbùwà no. Ẹ kalẹ̀ ẹ jẹ́ a bẹ̀rẹ̀. Mi ti ready tó gbà. Baba lawyer. Humanity. Oh my God. Nice. So ẹ kalẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Tá bá bẹ̀rẹ̀. Ó ní ipò mẹ́ta kan wà. A fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ of Ìjẹ̀bú ìyẹn kọ́ o. Gbégande Tẹ́yọ̀ Olúayé. Wọ́n ní ipò mẹ́ta kan wà. Wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kan tó lè jẹ Awujale gangan. Bọ́ ṣàdédé la rí kinní kan o. Sister Dọ̀tun kì í ṣàpẹ̀bí o. Ṣé mẹ́sọ́gì àbí mo pronunciation yẹn. Jágìrì wà lára ẹ̀. Jágìrì jẹ́ ẹyọkan nú ẹ̀. I think àpẹ̀bí is second one. The Òsì of Ìjẹ̀bú kọ́. Ó kẹyọ kan. Wọn tẹ̀ tí ìjẹ̀ yẹn rárá. Wọn tí ìjẹ̀ yẹn. Ìyẹn nìkan ni wọn tí ìjẹ̀. Mègúnrè. Rárá àti mi. Mẹ́ta ni. Ẹ jẹ́ ká ṣe rí bọ̀dá tó wà ńbẹ̀ yìí. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú. You only have 2 not 3. Ẹ máa gbọ́ sí pé méjì kọ́ mẹ́ta náà ní. Fún àwa àpèdọ̀ no àwa tí kò yé ẹ mọ̀ pé àwa kọ́ wà. Ẹ mọ̀ pé because ọba tó wàjà wọ́n pẹ́ lórí oyè. Wọ́n lo àwa wọn tí bí àwa kan nígbà tán jẹ irú nǹkan báyìí. Ìgbà tí gbogbo irú wàhálà yìí bó ṣe dùn ọba yẹn do everything yìí. Ṣé mọ̀ pé nígbà yẹn wọn tí bí irú àwa yìí àti wà sáyé so I understand. Irú àwa ń sìn. This Awujale àṣẹ̀ṣẹ̀. Why are you putting your... Yes, because it's the new judge. Nǹkan tó dé náà ni mò ń sọ yìí. Kì í ṣe òun nìkan. If you understand it, so why? Wọ́n ní Jágìrì yìí. Wọ́n ní ẹyọ ọkọ̀ ló yẹ kó jẹ́. Jágìrì yìí. Wọ́n ní ẹyọ ọkọ̀ ló yẹ kó jẹ́. Wọ́n ní kò ń ṣe èèyàn méjì. Wọ́n ní Jágìrì iṣẹ́ Jágìrì ni pé ṣé Jágìrì ni àbí Jágìrì? Iṣẹ́ ẹ̀ ni pé òun ló máa crown the new Awujale. Wọ́n tó bá dẹ̀ ti hey, we doing? Good evening, how are you? Wọ́n ní tó bá dẹ̀ ti crown Awujale iṣẹ́ ẹ̀ tán ni àwọn méjèèjì. Jágìrì wọ́n ní wọn tún fojú kanra wọn mọ́. Wọn gbọ́dọ̀ àwọn méjèèjì ó ti di sóńsó ni wọ́n ní wọn gbọ́dọ̀ fojú kanra wọn mọ́. Bobby J, good evening, how are you? Wọ́n ní tó bá ti Jágìrì bá ti tó bá ti Does Wasiu come from royal family in Ijebu? You know I'm not from Ijebu. But all the information gbogbo àwọn tó ń pè nǹkan tó ń sọ ọ̀tọ̀ ni o. Gbogbo àwọn tó ń pè even Baba 82 called me, educates me, and he gave me some points. But tí ìdébẹ̀ is Jágìrì royal prince, thank you. We can't hear from an ẹjọ́ ṣe ẹ̀gbọ́n mi ni. Mi ò mọ̀ pé ẹ̀gbọ́n. Ẹjọ́ ṣe ẹ̀gbọ́n mi ni. Yèyé ọba ìyá ọba ẹlẹ́gbọ́n mi. Oh, wà ní kókó thank you ẹ̀gbọ́n thank you. Okay. Ó ní pé
tí Jágìrì bá ti tó bá ti jẹ tán tí bàbá knows bàbá mọ̀gbà tó yí ẹ mọ̀ pé age mate ni bàbá àti ọba tó kú bàbá is 82 years bàbá tó pè mí is 82 years and bàbá yìí she is from Fìdípọ̀tẹ̀ family lineage àwọn Fìdípọ̀tẹ̀ náà ti dé so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kí ni ìdí ẹ̀ tí Ìjẹ̀bú Òde tẹ́ ẹ fi ní Jágìrì méjì ṣé Awùjalẹ̀ méjì lẹ fẹ́ jẹ ni ẹ̀yin èèyàn mi ṣé Awùjalẹ̀ méjì ní Ìjẹ̀bú Òde fẹ́ jẹ ni Ọ̀túnba Ayọ̀délé Adédayọ̀ Òsísànyà you have only one so which one is authentic máa gbé yín wọlé èyí tẹ́ ti ń send request ẹ jọ̀ọ́ máa gbé yín wọlé ẹ ṣàánú mi ẹ jẹ́ kí mo ní àwọn fídíò kékeré tí mo fẹ́ play mo dẹ̀ ní àwọn kankan tí fẹ́ sọ we start coming in ẹ jọ̀ọ́ mo rí pé ẹ ti send request because mo fẹ́ kí Jágìrì thank you Wálé Kókó thank you ẹ jọ̀ọ́ ṣé in the history of Ìjẹ̀bú Òde ṣé méjì lẹ máa ń ní àbẹ́yọkan ṣé Jágìrì méjì ló yẹ kí Ìjẹ̀bú Òde ní ni àbẹ́yọkan kí ló dé tẹ́ fi ní méjì ẹ mọ̀ pé ìlú ti dá méjì ẹ mọ̀ pé ní faction méjì nìyẹn ó dàbí if na one gbogbo yín sọ pé one so kí ló dé tẹ́ wá ní méjì Ìjẹ̀bú Òde o Ajagbalúra kí ló dé tẹ́ ní méjì ẹ kọ́ wa ẹ ràn wá lọ́wọ́ àsìkò tí tó tásìkò bá tó à bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ but mo fẹ́ ká ẹ wò bọ̀dá yìí ẹyọ kan ni wọ́n another one too rèé o ọ̀rọ̀ méjèèjì dẹ̀ wọ̀ pẹ̀ bí o Adédayọ̀ is not recognized by government so ṣé ẹ wo coronation kìíní ẹ̀ so ta ló fi jẹ okay is one we have is interesting á dá fún yín ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí so Adédayọ̀ yìí is not recognized by government so àwọn wo ló fi jẹ you see à ń sọ ọ̀rọ̀ ti bọ̀dá Wasiu but the deep ọ̀tẹ̀ tó wà nínú wàhálà wà ń bẹ o tí Olúwayé of Fuji ọ̀tọ̀ story nìyẹn but tí wàhálà tó wà láàrin wọn pọ̀ o but ẹ jẹ́ kí n máa mú ní kọ̀ọ̀kan tó bá jẹ́ ẹyọ eléyìí ò kì í recognized by the government so eléyìí ló wà recognized by the government ẹ̀yin èèyàn ẹ̀jẹ̀ ṣé bọ̀dá tó wà lẹ́yìn mi yìí ló wà recognized by the government ṣé lèyí ni okay ẹ jẹ́ kí ẹ gbọ́ nǹkan tí ẹ jẹ́ play eléyìí. No kò tí kàn ẹ́ bọ̀dá kò tí kàn ẹ́ okay Jágìrì. Bákí wá dára ìdí ọmọ pọ̀ ọ̀la mo kí ẹ ó kú oríire gòkè mi ọmọ balógun dodo ń dà mí. ṣé lẹ́yìn ni the original ẹ̀yin tẹ́ ní divorce wọ̀nyẹn oṣù original ẹ educate wa o. mo ń kí ẹ kú oríire gòkè mi. ẹ power tap ẹ bá power tap gòkè is original thank you. lórúkọ gbogbo ẹgbẹ́ so bá kẹ́yẹ. na fake àwọn kan sọ pé gòkè na fake àwọn kan sọ pé gòkè na original wàhálà wà ń jẹ́ Ìbòde o. Jágìrì èmi Ayinde mọ̀. èwo ni Jágìrì ẹjọ́ èwo ni Jágìrì èwo ni correct Jágìrì èwo ni the right one sincerely. ṣe àpẹ eléyìí sì òun ló máa gbé adé lórí K1 yéèpà so gòkè yìí òun ló máa crown K1 so àwọn faction K1 lélẹ́yìí mi ò mọ̀ mò ń béèrè lọ́wọ́ yín ni o ẹ̀yin ti Ìjẹ̀bú Òde Ayọ̀délé is the correct one ẹ̀ lè yí mi lórí ẹ̀yin ti Ìjẹ̀bú Òde yìí Ìjẹ̀bú Òde o aláyé so ẹ tún gbọ́ o ẹ gbọ́ eléyìí K1 ní congratulate. pọ̀ ọ̀la mo kí ẹ
ó kú oríire gòkè mi ọmọ balógun dodo ń dá mi gòkè K1 the ultimate Ayinde Arabambi mo ń kí ẹ kú oríire gòkè mi báàgì wa dára mi. It's not the same person. Ayọ̀délé Adédayọ̀ Òṣìṣànyà yàtọ̀ sí Gòkè. Ayinde kí ẹ o báàgì wa dára mi. Dàgírì èmi Ayinde mo kí ẹ adé orí. Okay. Congratulations Gòkè. So ṣẹ́rí méjèèjì Ayọ̀délé is my good friend. He's not the original Dagiri. So Bagiwari or is Dagiri. Ẹjọ́ kí ló jẹ́ wàhálà wa o. Eléyìí ni Bagiwari now. Gòkè is fake. Wasiu is ti fi owó dí wọn lẹ́nu sílẹ̀. Kí ló dé tán fi ní two Dagiri? Ayọ̀délé is original Dagiri family. Àwọn tó mọ story wọn abọ́ ọ̀tá wọn wò. So ẹ fẹ́ kẹ́ wo àwọn fídíò yìí ò kí a tó lọ. Ìṣẹ́ ti rẹ́ lẹ́yìn. Coronation ta ni wọ́n ń ṣe níbí yìí o. Ayọ̀délé is original, Gòkè is fake. Ó ti tán. Who is not part of Dagiri family? Ẹ bá mi power tap, ẹ bá mi share, ẹ bá mi power, ẹ jẹ́ power tap ká share. Ẹ jẹ́ power tap ká share, we are learning. Ìyá ọba síjú adé. Tani Dagiri, àwọn méjèèjì ló wà pẹ̀bí o. Ṣé ti rí pé confusion ti wà? Ẹ ń sọ̀rọ̀ Awujale, but the process. Ẹ wo gbogbo ló wà ńbẹ̀ nìyẹn o. Balógun bàbá ọjà ló wà ńbẹ̀ yẹn o. Àbí kì í ṣe bàbá ọjà nìyẹn, kì í ṣe bàbá kúkú nìyẹn. Kì í ṣe gbogbo àwọn afọbajẹ, gbogbo àwọn palace ló wà níbí yìí o. Installation ta lélẹ́yìí. It is a game. Èmi ń béèrè lọ́wọ́ yín. Ẹjọ́ ta lélẹ́yìí, installation ta lélẹ́yìí. Ẹjọ́ installation ta lélẹ́yìí, ẹ dáhùn náà. Afọbajẹ doesn't have right to install Dagiri. Gòkè installation. So ẹ̀yin ò rí ẹ̀yin èèyàn yìí ẹjọ́ mò ń bẹ ẹ má jẹ́ a máa tanra wa. Ẹjọ́ ẹ rí Tani Adélé no bí kúkú bí Adélé kò yọ bàbá kúkú yẹn ni kì í ṣọ̀gbẹ́ni ọjà ni ẹ là ń lọ́yẹ̀ mọ̀ kọ́ mi ṣe Ìjẹ̀bú bọ́ a fẹ́ kọ́ ṣe mọ̀ pé ńgbà tí wọ́n ṣe nígbà tó ń jẹ Awùjalẹ̀ ní 19 gbọ̀ngàn wọn tí ìbírú àwa yìí so eléyìí ṣojú wa ń sìn bọ́ àwọn tó ṣojú ẹ̀ wọ́n sọ pé nǹkan kan ò right. Wọ́n ní Dagiri wọn yìí ọ̀gbẹ́ni ọjà ìzì Adélé so ta ló ní power láti fìyàn jẹ Dagiri. Ẹ jẹ́ a ṣíà ẹ bá mi ṣíà ẹ ṣíà ẹ bá mi power tap. Ó Ayọ̀délé tí lóun ò ń ṣe Dagiri ó máa wọ̀ pẹ̀bí. So
so kí ló dé tó ń da láìní rú ẹ̀ ń sọ̀rọ̀ ti Kwawon. Ayọ̀délé is the real Jagiri. Ọ̀pẹ̀lẹ̀ ni tó ṣe oríire yìí o. Oríire yìí má kúrò lé wa o. Àlàáfíà la fi mú wálé à ní fífà jẹ́ pé kó dẹ́kọ́ nù. Ìṣúná àtayọ̀ làwọn máa rí inú ilé yìí o. Àwa o. Ayọ̀délé is ìyá ọba. Ó yẹ ká Ayọ̀délé is Jagiri now. Ọ̀gbẹ́ni ọjà lélẹ́yìí àbẹ́ ẹ̀rọ ọ̀gbẹ́ni ọjà ṣé kí stop ẹ̀kẹ́ wojú ẹ̀. Ẹ jọ ṣebí ọ̀gbẹ́ni ọjà lẹ́rí Adélé kọ́ nìyẹn ni. Ọ̀gbẹ́ni ọjà ló ń ṣàdúrà yìí kẹ̀. Ẹjọ́ ta náà install bí. Kenny said I have a lot of vital information but I can tell you Ayọ̀délé is not our Jagiri. Ṣé ti wojú ẹ̀ wojú Jagiri. Ọ̀gbẹ́ni ọjà ló ń gbàdúrà yìí o. Ṣé ti rí. Onísàárà kò ní kú, onísàárà kò ní rùn, owó tuntun wá wọlé, ọmọ rẹ̀ wá wọlé, ọlọ́run ló máa ṣàgbéǹde, owó àwọlé rẹ̀, ọmọ àwọlé rẹ̀, ohun mẹ́ta ẹ̀dá wá, ẹ̀dá wọ́wọ́, ẹ̀dá wọ́mọ, ẹ̀dá wá lóko sáyé, eré ò láwọ̀ wáyé, eré ò láwọ̀ wáyé, akéwì ìjọba yòó, eré ò láwọ̀ wáyé. Ijebu de o. Abiodun, thank you for the rose. Ó ga o. So Ìjẹ̀bú Òde náà pẹ̀lú. So àwọn bàbá yìí náà àwọn náà wọ́n patú. Nǹkan tí èmi gbọ́, I don't know how far bó ṣe true o. Wọ́n ní Lisa ló máa mú Jagiri jẹ. Wọ́n ní Lisa, wọ́n ní Jagiri, wọ́n ní àwọn Jagiri family. O Lisa, yes. But how come tó jẹ́ wọ́n dẹ̀ ní Ìjẹ̀bú Òkì ní Adélé, ṣé lóòótọ́ ni? Wọ́n àwa Oǹdó, Ọ̀ṣun àwọn kọ̀ọ̀kan àwọn yẹn ló ń lo Adélé, wọ́n ní Ìjẹ̀bú Òkì ní Adélé. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán ẹ máa bá mi ká lọ. Màá sí òpólẹ̀ òmòrí gbogbo yín ti fẹ́ sọ̀rọ̀, kò sí Adélé bọ̀ ọ̀gbẹ́ni ọjà is Adélé náà, àbẹ́ ẹ̀mọ̀ túmọ̀ Adélé ni. Quick seller, ọ̀gbẹ́ni ọjà is Adélé already. But wọ́n ní Ìjẹ̀bú tradition, wọ́n láwọn Òkì ní Adélé. So ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ti ṣe rí nígbà kan, ẹ mọ̀ pé àwa ò understand ẹ mọ̀ pé ìgbà tó jẹ Awùjalẹ̀ tíjọ́ kìíní àná. Àwọn aládùn dey talk through again because ó ní bó ṣe ń ṣe kó ba lè rí bó ṣe ń rí. All of us we are talking about Cam 1, but there are a lot of atrocity going on. Bọ̀bọ́ tó sign fún Kwawon ìṣẹ́ ti gbọ́ nǹkan tó sọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá èèyàn míì bo mọ́tò mọ́lẹ̀, èèyàn míì ti gbowó, wọ́n ti ná owó ìyáláyà owó. Ó ní wọ́n ti gba rìbá lọ. Ó wà online o. Nǹkan tí mo sọ yìí no be say go come o. Because why tí ò bá jẹ́ pé àbòsí kílẹ̀ ń jẹ?
Okay, kò ń ṣàdélé. Okay, chairman of Awujale Council. Okay, that's good. That's good. Thank you for educating me. Mo ní kan no mi ti fẹ́ wọ́n ti mi ti fẹ́ bọ̀dá mi ti fẹ́ yín. So ẹ̀yin èèyàn mi nísìn wa ìpà tí ẹ ń po ṣe la. So ẹ jẹ́ kí n tó ṣí òpó sílẹ̀ ẹ jẹ́ gbọ́ nǹkan tí Balógun Èkó sọ nípa K1 the Ultimate. Ó sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Asán èébú tẹ́ ẹ bú wa yẹ̀yẹ́ yín o. Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn. Tí wọ́n bá ń wá ẹni tí Ọlọ́run bá kẹ́jù, ẹ wà lára wọn. Tó bá ń wá ẹni tí Ọlọ́run bá tó nífẹ̀ẹ́ sí jù nílé ayé yìí, ẹ jẹ́ ìkan ní inú wọn. Ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn. Ìdí tó ṣe jẹ́ pé gbogbo ibikíbi báyìí lè máa fẹ́ tojú bọ̀. Gbogbo ibi tó bá dẹ̀ tojú bọ̀ rí ibẹ̀ máa ń dàrú ni. Ọlọ́run bá kẹ́ yín débi pé ẹ kì í dọ̀bálẹ̀ kí ọba kankan mọ́. Ẹ máa ń nawọ́ sí wọn, ẹ máa ń gbà wọ́n ní ọwọ́ ni. Ọlọ́run bá kẹ́ yín débi pé kò sí ibi tí ẹ lè travel dé. In fact, ẹ travel ju pilot mi lọ. Ọlọ́run bá kẹ́ yín débi pé the best of the best obìnrin òun lẹ ti bá sùn. Ọlọ́run bá kẹ́ yín ẹ tún ṣe abiyamọ. Ẹlòmíì ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pé owó tó okay kẹ́ni mo ti gbọ́. Ọlọ́run bá kẹ́ yín débẹ̀. Obìnrin mi ń dúró pé bẹ́ẹ̀ ṣe rí kùjẹ́kùjẹ́ yìí. Lórí kùjẹ́kùjẹ́ ni. Obìnrin mi ń dúró pé sẹ́ẹ̀ kóhun tó kú òun máa bá yín ní nǹkan ṣe pọ̀. Ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn. Ìtẹ̀ṣe ranjú mọ́ Awùjalẹ̀ nìyẹn. Kò sí nǹkan méjì tẹ́ fẹ́ fi Awùjalẹ̀ ṣe. Ẹ fẹ́ fi rán oró ni. Ẹ fẹ́ fi rán oró gbogbo àwọn tí wọ́n búlì yín. Ìgbà tẹ́ ń dàgbà nǹkan burúkú gbogbo nǹkan burúkú ayé yìí òun lẹ ti bá wọn ṣe. Wọ́n dẹ̀ ní wọn ò fẹ́ ọba tó máa fi àpèrè ṣe retirement, ọba tó máa mú development wọ ìlú. Ìgbà tí Síkírù Adétọ̀nà máa jẹ ọba, àbúrò bàbá ẹ̀ ni ọba tọ́ sí 65 years ago. Ṣùgbọ́n wọ́n ní kò kàwé. Ìdí tí àwọn bàbá Odùtọ́lá tó ṣe lọ mú Síkírù Adétọ̀nà wá nìyẹn. Síkírù Adétọ̀nà school bàbá Odùtọ́lá ló lọ. Àwọn bàbá Òkúnọ́wọ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n gbárùkù tì pẹ̀lú àwọn bàbá Ṣónibárẹ̀. Ó dẹ̀ fi ọmọdé ó fi jẹ́ tó fi dàgbà. Òun ni ibi tí ẹ̀yin ranjú mọ́ ní èní ìyẹn. And he's close to 70. Ṣé ẹ lérò pé Akúrí ní President Bọ́lá Ahmed Tinubu ni? Wọ́n wá lọ́ọ̀dì irú yín lé àwọn prominent Ìjẹ̀bú lórí, àwọn Ṣọ̀tẹ̀, àwọn Adénúgà, àwọn Balógun Ìjẹ̀bú. Ṣé wọ́n wá gbé irú yín, wọ́n á gbélé wọn ní orí? Wọ́n bá fi yín jọba, àwọn èèyàn máa kó kúrò nílùú ni. Ní lóòótọ́ ni. Ti padà di irú nìyẹn. Ẹ̀yin Ìjẹ̀bú o! Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Wọ́n ní tó máa fi kó àwọn ìjọba ẹ máa kó kúrò nílùú. Ṣé òótọ́ ni? Ẹ dá mi lóhùn, ẹ wà ń bí. Ẹ wà ń bí, ẹ dá mi lóhùn. Ṣé òótọ́ ni? Ṣé òótọ́ ni? Ṣé òótọ́ ni? Ẹ jẹ́ ń fún yín lórí yín. Ìlú máa túká ni. Àwọn alábòsí o. Ogun go happen ní Ìjẹ̀bú, ìlú máa dàrú. Àyà. Wow. Wow. Wọ́n ní Balógun Èkó, wọ́n lè wí ire ó yá ẹ continue. Tọmọ wọn ní Ìjẹ̀bú. Ẹ̀ẹ́dẹ̀ meet up criteria tí àwọn bàbá Awólọ́wọ̀ fílẹ̀ pé kí wọ́n máa fi yan ọba.
ó gbọ́dọ̀ kà ọjà máa tú. ó gbọ́dọ̀ wà upright ó gbọ́dọ̀ ní integrity ní ṣíkíní ní inú àwọn kárátà yẹn àti criteria yẹn tí wàá fọ́ sí 8 bracket ẹni tí wọ́n fẹ́ fi jọba. Fire go happen. Ẹ máa gbọ́ àwọn ẹ máa wo Ìjẹ̀bú wọ́n wà on fire. Ẹ ti kọlẹ̀kùn wọ 70 ilẹ̀kùn ti mú yín ní ọwọ́. So ẹgbẹ́ òkú. Àwọn kan ní kó àwọn àníjọ. NURTW ẹ̀yin lẹ dàárín àwọn NURTW ẹ̀yin lẹ dàárín wọn rú. Bọ̀dá Wasiu ṣòótọ́ ni. Ẹ̀yin lẹ dàárín àwọn onítíátà rú. Ẹ̀yin lẹ dàárín àwọn Fuman Fuji Music Artist of Nigeria. Ẹ̀yin lẹ dàárín wọn rú. Wo ibikíbi tí ẹ bá fi ojú sí tẹ bá ti orí wọ̀ ibẹ̀ máa ń bàjẹ́ ni. Ìdí táwọn èèyàn ṣe ń sá fún yín pẹ̀lú àwọn ọmọ dáadáa tẹ bí tí wọn ò ṣe fẹ́ kọ̀ọ̀kan nu wọn torí kò sẹ́ni tó fẹ́ gé àná yín torí you are a self-centered human being. Ẹ máa ń like láti ran òró. Àwọn ọ̀rẹ́ yín ẹjọ́ lọ sí Jamaitu wọ́n ní kí n má pè yín ní Wasiu oníṣàwòrò lẹ́sẹ̀ kìí gbé wọn náà bí kú nìyí. Ṣé rí pé Balógun Èkó yìí ó ti sá lé o. Ní ìwà tó dáa ẹ máa ń sọ̀rọ̀ jàùjàù ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí odindi ọba Olúwo tẹ́ yẹ̀yẹ́ Olúwo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ṣáńkà ọ̀rọ̀ àlùfáàṣà tẹ́ sọ sí former governor of Lagos State Akínwùmí Ambode ṣé irú yín wà lóye kó fi jọba. Ṣé tó bá tiẹ̀ gbé fún yín pé Wasiu gbà ó tó yẹ kẹ́ gbà àbí bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá jẹ́ àfọ́bàjẹ́ tó bá mú irú kárátà Wasiu Ayinde wá síwájú yín pé kẹ́ ẹ̀rọ kan mẹ́ẹ̀dẹ̀ fọba ṣẹ́yìn lè ṣe ṣẹ́ lè fi irú yín jọba. Gbàǹgà ẹ jọ̀ọ́ níbi tẹ́ ẹ gbọ́ dé yẹn ẹ̀yin mélòó lẹ agree pẹ̀lú Balógun Èkó? Ṣé Balógun Èkó wí ire ni àbí wọ́n ṣàsọjáàmù? Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ẹ̀yin mò ń ké pè lálẹ́ yìí o. How many of you agree with this man? Ó ní tán bá fi K1 jẹ ọba. All what he said is true. Ọ̀túnba Fìdípọ̀ can never ever be Awujale QED. Okay now, so. Tí ẹ lè manage matrimony, ẹ lè manage obìnrin kan fún ọdún kan, oṣù kan ò lọ, ká má gbọ́n kankan ní orí yín. Tó tọ́ dẹ̀ nìyẹn o. Ṣé irú yín? Ó lè change now. Lé àwọn prominent people of Ijebu lórí. Àwọn orúkọ tẹ kólẹ̀ wọ́n ní kẹwàá defend díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́ báyìí tẹ fi travel 86. Ṣé pé ọ̀rọ̀ burúkú àwọn Ìjẹ̀bú ti 87 èyí tẹ fi lọ sí hajj ní 89 èyí tẹ lò lọ sí Amẹ́ríkà 92 93 tẹ wá padà lọ sí London wọ́n ní kọ́pì ẹ̀ lọ́wọ́ o wọ́n ní kẹwàá defend díẹ̀ torí kì í ṣe anífowóṣemọ́ marshal ẹ̀ ń jẹ́ báwo lẹ ṣe arrive dé orí marshal ẹ kó sọ́nà affidavit wá kẹwàá defend tó jẹ́ orúkọ yín nínú gbogbo torí ìgbà tó tún pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe. Bàbá yín Musa Àdìsá ló ń jẹ́. Ló bá tán. Ẹ tí wàá ló ń jẹ́ Musa. Ló bá tán. Ó kì í jẹ́ Musa o. Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá. Ló bá tán. So ta ló bí Àdìsá Anífowóṣe? Ta ni bàbá tó bí bàbá Àdìsá? Àdìsá ló bí Wasiu. Ta ló bí Àdìsá? Ta ni bàbá bàbá ẹ̀? Ibo ni ìdílé yín? Ibo lágbolé yín? Ẹ tọ́ka sí i. Kọ́nà bèrè yín bẹ̀. Kò ń ṣe ilé Ojúṣàgbọ́lá tẹ̀kọ́ o. Ilé tẹ ti ṣẹ̀wá tẹ ti jáde. Torí Fìdípọ̀ tẹ̀tẹ̀lẹ̀ tọmọ 18th century ní orúkọ Fìdípọ̀ tẹ̀ jáde. Fìdípọ̀ tẹ̀ aka ní òkè. Balógun Èkó. Balógun Èkó. Tí bọ̀dà Wasiu bá ti mú yín tí yín bá yín. Because àwọn bọ́ọ̀bù tẹ́ ń jù yìí ti pọ̀ jù. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Awujale Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ẹ power tap 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 ó ní bọ̀dá ganu sí Fìdípọ̀ tẹ̀ ni. Balógun Èkó
ẹ bá mi power tap ṣé ẹ fẹ́ kí n máa lọ lé ni ẹ share ẹ power tap we want to learn together. Ẹ mọ̀ pé nígbà tó ń jẹ Awùjalẹ̀ ilé tó ń jẹ èmi àti most of us sí láyé wọn tí bí wa eléyìí sì a máa rí tàn pa. Balógun Èkó okay o. kọ́ńkà wọn ni ìdítọ́ ẹni nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn. ẹ gbọ́ sọ lè tírèsì ran yín mẹ́rin. ẹ máa gbọ́ ẹ jẹ́ àgbọ́ bì. ta ló bí Àdìsá Adéfowóṣe. bọ́dà Wasiu mo fẹ́ béèrè question lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ṣe rántí pé the last show tá a ṣe mo béèrè question kan mo ní ṣé bọ́dà Wasiu ò ní àwọn family ní àwọn ẹ̀gbọ́n wọn àwọn ẹbí wọn tó lè jáde tó lè ṣàlàyé tó lè sọ pé yes o ẹbí mi ni ọmọ ẹ̀gbọ́n mi ọmọ ẹ̀gbọ́n bàbá mi ọmọ ẹ̀gbọ́n ìyá mi ibi báyìí náà ti wá. Question yìí ni bọ̀dá ìtúbí mo béèrè question yìí di láṣọ ta ló rántí pé mo béèrè question yìí pé ṣé wọn lábúrò ni ṣé wọn lẹ́gbọ́n ni ṣé kò sí ẹ̀gbọ́n bàbá wọn ni ṣé kò sí ẹ̀gbọ́n ìyá wọn ni ṣé wọn lẹ́bí rárá ni. Aṣíwájú ẹ káàbọ̀ ẹ jẹ́ kí play kí ní ìtọ́ka ẹ tó kí tó gbé kí jẹ́ ká ẹ sọ̀rọ̀ because mo ní question tó pọ̀ fún yín lálẹ́. orí màṣá ẹ kó sọ́nà fìdáfìdù wa kẹwàá dífẹ́ẹ̀dì tó jẹ́ orúkọ yín nínú gbogbo ẹ̀. torí ìgbà tó tún pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe. bàbá yín Musa Àdìsá ló jẹ́ ẹtí wa ló ń jẹ́ Musa. Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o. ṣé Ìjẹ̀bú ń jẹ́ Òjó ni. Musa ò dẹ̀ kì í jẹ́ Àdìsá. Yẹn tún lè díẹ̀ o. ta ló bí Àdìsá Adéfowóṣe. ta ni bàbá tó bí bàbá Àdìsá. Àdìsá ló bí Wasiu. Ta ló bí Àdìsá? Ta ni bàbá bàbá ẹ̀? Ibo ni ìdílé yín? Ibo lágbolé yín? Ẹ tọ́ka sí. Ọlọ́wọ́. Kò ń ṣe ilé ojúṣàgbọ́lá tẹ̀kọ́ o. Ilé tẹ ti ṣẹ̀wá tẹ ti jáde. That is the finish o. Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tọmọ 18th century ni orúkọ Fìdípọ̀tẹ̀ jáde. Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣorúkọ èèyàn. Ọba tó fi ìdí ọ̀tẹ̀ gbolẹ̀. Bàbá yẹn náà sọ the same thing fún mi. Pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni. ìjọ nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni bàbá yẹn sọ. so àlejò ìṣòro yín mẹ́rin back to 18th century. Ta ló bí Musa bàbá yín Àdìsá? Ta ló bí bàbá? Ta ni bàbá bàbá ẹ̀? Ìyẹn ló ní kẹ́ wá sọ o, kò ṣe pé kẹ́ máa kọrin pé entitlement yín ẹ̀ẹ̀tọ́ mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin jẹ́ ọba. So ẹ má fi ọkàn sí wọn ò fẹ́ yín bẹ́ẹ̀. Ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó jáde tó pọ̀ta láti sọ pé yes òun tọmọ Wasiu. yes o kìíní yẹn sọ ó ṣọ́ọ̀kì mi. àmọ́ bàbá yín àmọ́ ẹ̀gbọ́n bàbá yín àmọ́ àbúrò títí yín àmọ́ ẹ̀gbọ́n yín. Ẹ kó wọn jáde kó wá dífẹ́ǹdì yín. Wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá. Ẹ búwa kò dùn wá ẹ káalẹ́ o ẹ káalẹ́ sà. Aṣíwájú ẹ káalẹ́ o. Sister Abdulmorin àbúrò K1 the ultimate. Ẹ̀gbọ́n mi lẹ́yìn kéésì yẹn mo ò deny wọn. Bọ́ bàbá mi ẹ máa là wá lọ́yẹ̀. Wọ́n ní táìtù mẹ́ta kan wà tó gbọ́dọ̀ jẹ. Bàbá mi sọ́dún ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sà. Ẹ pẹ̀lú bàbá mi àjọ wà níbàyí last week náà ni. Ẹ wò mọ Bàbá Ìlọrin. ó kú ọ̀rẹ́ mi kan tí ò tí ì dé máa invite ẹ. Bàbá Ọ̀yọ́ kan ló jà wá níyàn last week. ẹ farọ ìfọyọ lẹjà ni ẹ gbọsọ ọ̀rọ̀ wà náà tẹ máa sọ. Aṣíwájú mo ní kí ni díẹ̀ tẹ́ ẹ fi jẹ ṣé jàgírìn àbí jàgírìn ni méjì àmọ́ gúúsù jàgírìn àtàpè bí ta lè yàn yóò dà ipò gbà o. made of more àbí bàbá mi tẹ táìtù mẹ́ta tó yẹ kán jẹ kán tó ja Awùjalẹ̀ ni mògúsù jàgírìn àtàpè bí. Alákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ máa kọ́ lọ correct nǹkan tẹ̀ ń pè ẹ máa da ojú ẹ pọ̀
Jàgìrìn ni kì í ṣe jágìrìn. Jàgìrìn. Ẹ ṣe ẹ má fi Yorùbá Oǹdó pé papọ̀ mọ́ra wọn. Mi ò ṣe Ìjẹ̀bú. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ ṣe. Jágìrìn àti jàgìrìn nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ ń sọ. Bọ̀ jàgìrìn gangan là ń sọ̀rọ̀ pa àsọ̀rọ̀ jàgìrìn. Jàgìrìn mírere jàgìrìn àmì ẹ̀ yàtọ̀. Jàgìrìn. So ẹ wo kí ni ìdí ẹ̀ tán fi ní dòdò. Kí ló fà á tán fi ní ṣé ó yẹ kán ní méjì àtẹ̀yọkọ ló yẹ kó ní nísìnyí àti ní méjèèjì dé àwọn méjèèjì wọ̀ pẹ̀bí ta ló tọ́ sí ta ló yẹ kó jẹ́ ta ní the authentic one. Ó dà ṣe rí wọn ní amúkùn ẹrù ẹ wọ́ olókèlè ń wò ẹ wò sàlẹ̀ àwọn mugóòsì náà. ẹ bá wa power tap o ẹ bá wa power tap kẹṣíà àwọn tí bọ̀dá ọlápọ̀ tí ó wù mí kí n kán bá mi invite. ẹ bá invite Mr. Ọlá àwọn náà mò ń pè pọ́ rẹ̀ mi dà. mi tiẹ̀ mọ̀ mi mọ̀ nọ́mbà wọn ẹ go ahead sir ẹni tó bá mọ̀ nọ́mbà Mr. Ọlá yẹn bá wa pè wọ́n. So now àwọn mugóòsì náà yìí gbúdọ̀ jẹ́ mugóòsì. Mugóòsì ni. Mugóòsì of Ibido Ògbó mugóòsì ò kì í ṣòye kékeré. Oyè mẹ́tẹ̀ẹ̀ta èyí tó wá tẹ́ni kọ sísàlẹ̀ mugóòsì jàgìrìn àti àpèbí. Tí ò bá ti sí mẹ́tẹ̀ẹ̀ta. Kò sáwùjalè. Àwọn náà máa gbádé sórí ọba. Wọ́n ní Mogoshi has been installed, àpèbí has been installed, jàgìrìn has been installed sir. Ta ni Mogoshi? Because tó kọ ọ̀rọ̀ yìí mọ́. Má worry ìyẹn ṣe problem at least mo ń lọ ẹgbẹ́ mi kankan náà láyé jọ ń sọ wọ́n ti install mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta ṣáà ti pé. Táwa ló yẹ kó jẹ ta ló yẹ kó fàpèbí jẹ ta ló yẹ kó fi jàgìrìn jẹ ta ló fi ẹ jẹ́ wá béèrè lọ́wọ́ ẹni tó kọ kínní sísàlẹ̀ Mr. Mogoshi. Made of more àbí. Made of more. Ó ní Mogoshi sí Ibido Ògbó. Ibido Ògbó nǹkan tí mo sọ náà ni Mogoshi of Ibido Ògbó. Ibido Ògbó nǹkan tí mo kọ sí mo sọ náà nìyẹn àwọn onísọ̀rọ̀ kan láàṣọ ẹ̀ ní sọ̀rọ̀ kẹ́ bàbá bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ ká bàbá bẹ́ẹ̀. ó ní òun Máyégún of Ògbó lẹni tó ń sọ̀rọ̀. Oh that's fine ẹ bá ń gbé sókè. ẹ má bọ̀ lókè o ẹ wá kọ́ wa o ẹ má Máyégún tó bá jẹ́ Máyégún of Ògbó ẹ send request kí n gbé yín wá sókè o. ẹ bá ti jẹ́ Máyégún of Ògbó ọmọ Ibido Ògbó náà nìyẹn. Okay ọmọ Ibido Ògbó ni wọ́n so mọ̀ nǹkan tó ń sọ. Okay. Now ta ló fi Mogoshi jẹ ẹ máa dáńsà yẹn nísìnyí. Èmi ò mọ̀ o. Ẹ má wọrí Máyégún náà ni mò ń béèrè Máyégún ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ pé Máyégún ta ló fi Mogoshi jẹ. Ẹ jẹ́ ká wo nǹkan tó fẹ́ fún wa tẹ́ ẹ bá lè wá sókè ẹ bá wọrí ẹ fẹ́ kọ́ ọmọ voice ni. Wọ́n fẹ́ kọ́ ọmọ voice wọn. Ẹ má kọ́ máa kọ́ sí kọ́mẹ́sẹ̀ ta ló fi Mogoshi jẹ. Ẹ já ní sùúrù díẹ̀. Ta ló fi Mogoshi jẹ. Àti ta ni Mogoshi yẹn gangan kú lórúkọ. Ẹ má wọrí ẹ̀yẹn fi Mogoshi lẹ̀ ẹ fi ta ni Mogoshi lẹ̀ Mogoshi ti jẹ fine ta ló fi Mogoshi jẹ. Mogoshi is installed by the lineage of Mogoshi. They have their lineage. Okay. The Mogoshi is installed by the lineage of Mogoshi. Mogoshi is installed by the lineage ni ta ló fi Mogoshi jẹ kí Mogoshi tó jẹ́ Mogoshi. Wọ́n máa mọ́ mo oyè wá ni ta ló fi jẹ. Wow. Àwọn tún Facebook kò tiẹ̀ kọ̀ọ̀kan. Ta ló fi jẹ ọmọ mo oyè wá ni wọ́n máa mọ́ mo oyè wá nínú Ibido Ògbó. Eléyìí ní àyà Máyégún of Àpèbí àdìmúpa. Nínú Ibido Ògbó ìdílé mẹ́ta àbí ìdílé mẹ́rin ló ń jẹ Mogoshi. Wow. So ó dà pé òkè ló kàn lásìkò yìí kì í ṣe ìsàlẹ̀ àbáàrin so wọ́n ti mú Mogoshi wá gẹ́gẹ́ bí Máyégún ṣe sọ ta ló wá fi jẹ níbo náà mú Mogoshi lọ ta ni wọ́n fa Mogoshi lé lọ́wọ́ tó fi Mogoshi jẹ amaransa tá a wá nísìn ẹ má bínú bí question ni mo fi ń béèrè o. àwọn bọ̀dá ẹ̀ máa dáhùn wọ́n type lọ́wọ́ sẹ́ because wọ́n mọ nǹkan tó ń sọ for him to mention the three
because mo ti bèrè títí kò sẹ́ni tó gbà ní gbogbo bíbá òun ló gbà. ẹni tó ti gba lábẹ́ aṣọ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mi rí yẹn. Speaker, did you think the politician will bypass all this doctrine? Èmi náà rò bẹ́ẹ̀ o. Èmi náà rò bẹ́ẹ̀ o, humanity. Mo rò bẹ́ẹ̀ o. Àrí Máyégún mọ́ o. Olùgbà ó dà pé Máyégún máa Prince Máyégún máa àrí Máyégún kẹ́ o. Tí Máyégún bá fẹ́ sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ. Okay. Mo ṣọ́ ọ̀pọ̀ tí ì jẹ́ Mogos yẹn because tó bá jẹ́ pé ó jẹ́ Mogos ó yẹ kó dárúkọ ẹni tó jẹ́ Mogos. Ọjọ́ ti lọ ní this is to 12. Okay. Mi bá pé 10:00 lélẹ́yìí o. To 12 lélẹ́ ní Nàìjíríà. Ó ti dáhùn like you said the council of Mogos Rarun Ijebu Mojo. Ẹ jẹ́ ìkìkà fún yín o. Òun náà lèmi náà nǹkan ẹ̀. Had presented Mogos to council. To the council. Mogos cannot be presented direct to the council. Okay. Mogos will be presented to someone, and the person will have to present him to the council before installing him as Mogos. Wow. Council yẹ tó ọ̀nà tó yìí gbọ́nàgbọ́nà yìí ní council kọ́ ni council is the last kìíní ní council. It is after the Mogos has been installed as the Mogos ló tó bá dọ́dọ̀ council. Wow. When the Mogos family tí wọ́n nominate Mogos, it needs to be handed over to someone to install him as Mogos. After he has been installed as Mogos, then he needs to be sent to the council. This is the Mogos of Gbodo. Of Gbodo. Oya, who is the person that he was handed over to that make him to be Mogos? Kádélé ò tí ìṣú ni mi bá pé Adélé Mogos ní ìsìn ìbọn ilẹ̀. Ti rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.